Ìlọrin bíládùn wálé àwòlíyá. Ìlọrin bíládùn wálé àwòlíyá. Bàmí ní òun àdàríjà lórí ọ̀dà. Ìkàlẹ̀ tí a bá ti pàdé ẹ̀yìn bàbá mi àgbà Sànú Ṣéhù ẹ pariwo Ṣéhù lẹ́kọ̀ọ́. Ṣéhù. Ẹ̀kọ́ wa bàbá Mufassir gbogbo Ìlọrin ẹ̀kọ́ wa nírú kéwù mọ́kúnlẹ̀. Àwọn kéwù tó kú bọ̀. Kéwù tọ̀dọ̀ yín lake kéwù tí yẹn lè darẹ̀ tí yẹn gbogbo kéwù yẹn lake kìí ṣe kéwù onísàsálámù irọ́ ló wà ń bẹ̀ ìgbà tí wọ́n rí oníkálùkù ti mú ọmọ sí mùrídí oníkálùkù ti sọmọdé ọmọ kéwù tán àwọn náà wá dé láti ibi tán sá lọ wọ́n kọ́ àwọn orí kan táwọn mú ẹjẹ́ abadáwà tí wọ́n jẹ́ káà náà lè rí tọmọ kú ni tí wọ́n bá ti jẹ́kọ́ tú lè ti ẹ̀rọ fọ́kọ̀ọ̀bù ni jẹ́ pàdé jẹ́kọ́ pọ̀ ọmọ ọlọ́kọ̀ ọmọ sí pọ́lọ̀ nínú wa ọlọ́run yìí pọ̀ ọmọ báwọn. Ìlọrin bíládùn wálé àwòlíyá. Tábàtì náà bá wa á mọ lẹ́yìn àwọn tí wọ́n ti lọ Ìlọrin bíládùn wálé àwòlíyá. Bàmí ní òun àdàríjà lórí ọ̀dà. Àwọn ìlú kan wà wọ́n ra àfáà fún wọn ni nígbà tí wọ́n rí pẹ́sì tí ń pọ̀ láyé ẹ jẹ́ ká máa pọ̀ náà nílẹ̀ alálùkùrá ní àbí kíní kan òun ló jẹ́ kọ́dúkàkú náà mọ̀ níbàdàn a ní àwọn ìlú bíi méjì mẹ́ta kan lẹ̀ Yorùbá yìí tí Ìlọrin bá ti mú wà ní Ìbàdàn máa mú tù nínú kéwù ni àwọn kankan wà tí ò nídìí káṣẹ̀ máa sọ pítà ìtù ẹ̀mọ́nú ní English àṣẹ̀ṣẹ̀ máa wá ẹ̀rí fúnrọ́ àyà gbogbo kọ́kọ́ láyà sọ sánná ọ̀mú làkàyẹ̀ fi tù ni no ṣé àlùfáàní sọ bá ṣe máa bára sọ ni wọ́n ṣáà sọ̀rọ̀ ń pẹ́ wọ́n débi kan tó ní pé ní sábùkún arsùnlákùn fàátà arsàkùn annashitu ó tún wá jẹ́ ayé oníwájú kan dì mọ́lé àfúsìkún wọ́n jẹ́ pé ìyàwó ẹlẹ́sẹ̀ máa ní fọ́ọ̀sì wọ́n ní kó nà sí. Khalifatu alimi Sheikhul Ilorin. Khalifatu alimi Sheikhul Ilorin. Sọlágbẹ́ ògbàrí náà ní òmùlé kàfá. Kàkíw. Wàdà Sheikhul Yambu kàfá ṣáàbìrì. Wàmí ní hùsùnù sí wàbá ṣàrù wàdàngbẹ́. Kàkíw. Babu bela mini wo wa indal kabiri. Babu bela mini wo wa indal kabiri. Àwọn tí wọ́n ní wà ládàrúkọ. Wa abdulilahi rabbo sama. Àwọn afáà tí wọ́n dọ́lọ́ mọ̀tọ́lọ̀ dámọ̀ là ń wí o. Innama yakhsha Allah min ibadihi al-ulama. Àwọn tó bá dá àfáà là ń bá wí kìí ṣe àwọn tó bá mọ̀ fìlà dé. Àti kulilahi wa takuti. Mo sì fẹ́ jẹ́ kó mo fi ìfarabalẹ̀ mọ́ ké wọ́n ọ̀rọ̀ tá àwọn bàbá tá ń kí àwọn bàbá tí wọ́n ṣe wà lẹ́nu lọ́rin nù àwọn tí wọ́n ṣe wàhálà tí Kùránì fi du ọbẹ̀ lónìí fún wa lọ ó dà mí mélòó tó fẹ́ kílẹ̀ mọ́ ọmọ ìlú mi lòun yẹn náà wàhálà wọn báyìí lọ́dọ̀ tiẹ̀ náà. Lọ́sẹ̀ ìwọ̀n tẹ́lẹ̀ mi náà lè àwòlíyá ọmọ ìyá kò kẹ́rù kò bẹ̀rẹ̀ ìbára yẹ̀lì ìbò bá ní ìṣe ìbùsù yóò fi. وشيخ قراوي بطول الجرى. Tá a bá tiẹ̀ wá bá gbogbo àwọn tí wọ́n sọ fún wa pé wọ́n ṣe wàhálà gbogbo àwọn tí wọ́n sọ pé báyìí lọ́dọ̀ tó máa sọ pé Ọlọ́run ṣe báyìí tí máa ṣe báyìí tá a bá bá gbogbo wọn yìí ṣe bá tiẹ̀ bá kan tó jẹ́ jumdi mọ́tòlì fíìlì lisanul hadrati ilahiyya Sheikh Abdullahi al-Qudus al-Qarawi. Báwo ni àwọn tí mo dárúkọ wọ́n ti kọ́kọ́ ṣẹ̀mí lọ́wọ́ kí n tó dìde o wọ́n ní kí n má jáde kankan ni o àkọ́bí ti wú bàbá Sànú Ṣéhù ti kọ́kọ́ fún mi ní owó wọ́n ní kí n má jáde kankan àwọn kọ́kọ́ ṣẹ̀mí lọ́wọ́ bá mi àwọn tí wọ́n ní àwọn tí mo dárúkọ ni àwọn tún sanwó wọn bá mi ọlọ́jẹ́ pẹ́ fún wa. Ọ̀dọ́dọ̀ alábí ló ṣe ikú ìjẹ́jẹ́ wọ́n ṣe ikú sàlẹ̀ Pọ̀tùgálì alájà mílíọ̀nù olùyà Ádámù ọ̀la.
wàlúfàgàkà wàṣẹ́yìkì sàlátì wàlúfàgàkà wàṣẹ́yìkì sàlátì wàlúfàgàkà sàrùmí ẹlẹ́ha bàkàtà nàkọ́. sàrùmí ẹlẹ́ha bàkàtà nàkọ́. sàrùmí ẹlẹ́ha bàkàtà nàkọ́. Iniesta. Lamini okubu nkara tu bodo fu. Lamini okubu nkara tu bodo fu. Lamini okubu nkara tu bodo fu. Iniesta. Iniesta wala baba tan dárúkọ wọn. Wasibu ebugo tajidi nile wala. O ṣeun. Abubakiri alore mali widiju. Abubakiri alore mali widiju. Abubakiri alore mali widiju. Ikokoro meima sabini oya. Udala itajuli adabi takiyu. Dome. Udala itajuli adabi takiyu. Gbogbo oníkálukú nílẹ̀ Yorùbá lókè Yorùbá tábìlì àdàbí. Tí ọ̀rọ̀ bá ti di pé ó fẹ́ máa yípo lóníkálukú fẹ́ máa yọ ọ̀sán bẹ̀. Wàhálà tí ọ̀rọ̀ bá yẹn ṣe lórílẹ̀ alàyè yìí nínú ibi tí fàárì ìmọ̀ ò ti ṣe é fi gbogbo ara fẹnu ṣe tán ó nílùú Ìlọrin. Allahu Akbar. Ìjọba lójú ògbọ̀nà jẹ́ kí lágbára máa gbìyànjú nínú ọdún fọlọ́kadà nínú Ìbàdàn èyí ò ní pírọ́blẹ́mù nítorí pé tó bẹ̀rẹ̀ Ìlọrin ló bẹ̀rẹ̀ Ìbàdàn tó parí Ìbàdàn ló parí Ìlọrin. Udala Sùúrù má jẹ́ kí kó mọ̀ gbọ́ anájà sọ ìbàdàn. Sórí mo mọ kéwù gan o lè jẹ́ ọmọ gbẹ́nu lẹ́yìn kí ló fi dà lákòókò mi lọ́wọ́ rẹ̀. kí ló fi dà? Ẹ̀ làkọ́kọ́ mo lọ́mọ kéwù tó pọ̀ mélòó ló yàn ní wọn ni kó mú wájà ní fún wa. Mọ gbéraga débi kó o sọ pé ọmọ kéwù mi tó 35 èyí tó bá ti sori rẹ tẹ́ ẹ sọ pé àwa la jẹ́ kó dé èèyàn èyí tó burú fún un náà sẹ́yìn bá tiẹ̀ jẹ́ ni. Ẹ̀dẹ̀ mọ̀ complain pé mi mo sọ dé èèyàn èèyàn mẹ́rin sori rẹ lọ́mọ 55 ọ̀dẹ̀ lúwọ̀ lọ sọ dé èèyàn ajẹ́pọ̀ àwọn 37 tó kù náà wọ̀ ló bá ti wọn jẹ́ nù. Àmọ̀ pé láàfà wa dédé ń tá nídìí láfẹ́ bàbá ìkúnlẹ̀ lọ́dọ̀ àfà àsọmọ kéwù ó ní rísìn. Tábà ṣe ń kúnlẹ̀ à ń fẹ́ wọn kankan ni dédé ń tó sọ̀dún lè wà láwáwá. Kò sọ́mọ kéwù tí ìṣọmọ kéwù gidi òfò ló ṣe lọ́rọ̀ ìfi dàrú. Gbogbo wa pátá la ní ta gbogbo ń tọ́ bàbá ò ní láwáwá èyí tí a bẹ́ẹ̀ ní kò mọ̀ wúlò ẹ̀ ló fi wá sọ́dọ̀ àfà mi táàbà tó wá ti tètè rí yóò lọ bòmí kò sẹ́ni tí ò ṣaṣẹ́wó. Everybody lálásẹ́wó dédé ń tá a bá bá lọ́dọ̀ àfà wa tí ó bá ti ju tàfà àbòmí ilẹ̀ òun lámọ̀ kí. Wọ́n à ní ká kẹ́ni tó mọ kéwú gan wọ́n ní ká kẹ́ni tó lò dáadáa ni. Wọ́n à ní ká kẹ́ni tó lówó tó pọ̀ ẹni tó fi sàánú gangan lọ́ní ká bí ká kù kátà. Bẹ́ẹ̀ ni o lè proud pọmọ tó mi ní lágbájá wọ́n fi ìgbéraga sí sọ pé mo kọ́ oyè o ìwọ kọ́ lójú oyè o. Ọkọ ọdẹ. Jẹ́ ó yáyé pé wọ́n ló kọ́ ṣùgbọ́n àwọn náà látún fún ní tó fi yé ìyá mú tẹ́lẹ̀ kádùn kan ló yà wòlé tí wọ́n náà tó lò tó dẹ̀ fẹ́ máa dúpẹ́ lọ́dọ̀ náà. Ọ̀rọ̀ ọ̀nà jẹ́ ó jìnnà ṣùgbọ́n tó bá fà á sí tòsí fún kó dúpẹ́ àfa àti wọn síwájú rẹ̀ yẹ ká kí wọn ṣùgbọ́n kì í ṣe déédéé tí wọ́n rí ẹ̀ làwọn rí lọ́dọ̀ àfa. Allahu Akbar. Ọmọ mi bá jáde sànà wí nísìn wàhálà débà yóò máa mọ wílà nípàdé àfa. Irú gbọ́dọ̀ fẹ́ dé láyé nísìn tí ẹ̀ máa náà ti tóbi láti wọ́n lè kúnlẹ̀ kí bàbá àsànà ṣe wù. Irú wá síwò lèyàn ṣe gbogbo apátápátá bàbá bíjà bá bẹ̀rẹ̀ ká parí ẹ̀ nínú fáǹsì yìí náà láti kọ́ọ̀tì láti ní fáǹsì. Mo sọ̀rọ̀ ń bẹ̀ ìtàn tá à ń bá lẹ́nu ìlànà tó ń pa ṣèbí kúrò ní tẹ̀ ẹ̀ ń tí a lọ́wọ́ mo ti ní wọn tó ti di al-isharatu takfi. Ọ̀rọ̀ bàbá Tájù lè Àdàbí dùbẹ̀ mo ti dúró. Tájù lè Àdàbí takiyu. Ẹni tá a bá rí pé kéwú bá yé dáadáa tó lọ ní lọ́dún ẹni kó wá tú àdìdí. Ó dẹ̀ sọ tó ń gbà lérò tó fi kọ́. Ọ̀tọ̀ ní káka síra náà wà bí fíkìrù kó wá ló ti yí ọba ń kọ́ wọ́n kà àdìdí kó tó wọ̀ bẹ̀. Ọmọ gbá àsìláyé àti ibi ìṣẹ́jìlá àti wàlẹ̀ rúdù alẹ́ àlìjáná mi tó àbá sàlàyé fún ọkùnrin yọ. Adid ni bàbá yẹn sọ bàbá yẹn ní adid bí máa lọ fáyín inṣáàdẹ adabi wọ́ọ̀rì yìí kàání adabi alimudabi èyí tá a fi là á ká ìyàwó torí wọ́n máa ń pé bá a sọ̀rọ̀ asitaja ti ibi ṣẹ́jìláti ẹ̀túntún tá a ti mú ọ̀nà ẹ̀jìn inú tẹ́ẹ̀nì náà ti kọ́ wálé rúdù àjànàbí ìtọ́fẹ́ sọ fún wa ní pé àwọn táwọn kọ tírà yìí orúkọ àwọn ń jẹ́ ahamadu which is 53 tẹ́fẹ́ lọ́ka gbogbo láì tó àná àdídì is 53 adàdí ahamadu òun náà ní adàdí jim 3 5 nun yóò máa jẹ́ 50 ó jẹ́ 53 alif 1 ha ó jẹ́ 8 mim 40 dal 4 ó jẹ́ 53 kúndùn
Ahmadu umu jinnu ó ní bàbá fi ń proof pé ní tí mo kọ yìí ẹni tí ó yẹ òwò pọ̀ àwọn tí bá kọ́ ní òye. Ọ̀dọ́lá dájú yà dájú. ìtàkùn àdábì ìtàkìyù. Wàtájú lè mọ omi ní ọmọ àdá sámọ́. Wàtá ìhùwàsùn kẹrẹ yá. Àyà kàràbà ẹ̀ṣẹ̀ Kásáàbù wájú ṣe ìwọ̀fà gbà sọ́fà. Ẹ̀ṣẹ̀ Yàyí àkàlàmbì. Yusama bi Musa. Yẹ̀lí akalambi. Yusama bi Musa. Abúná ẹ̀jẹ̀ ìmáàmù ni ó dá. Ẹ̀ṣẹ̀ púpọ̀. Àsùkù tí mi ní wò máa ní ká ti bí. Máàlíkà ti bí bàbá nípa. Abiriji ìsùn àlùfáà ìwọ Oṣù sára ẹ̀ṣẹ̀ o. wà á dààmú náà. Ó kárúkọ àfáwà níbi tí àwa ti gbogbo wa ti ríran. Ó fi karabalẹ̀ gbà bẹ̀rù. Wà á dààmú náà máa ṣe ìdílíkà máa lè. Wà á dààmú náà. Gbogbo ara wọn wù yẹn. Máa ṣe ìdílíkà máa lè. Abárí ìgìdá ọmọ mi náà lè àti kìyà. Abárí ìgìdá ọmọ mi náà lè àti kíyà. Ó wá ní wàhálà kọ̀ lílo. Wáyé mi kọ́ líkẹ̀sí. Sàlámù ní àlàkò lè mi sọ. Gbogbo tí mo ṣe anthem ní fún gbogbo ibi tí bá ti dé tí bá ti lọ lọrin torí lọrin láwa yìí. Tábà ti rí bàbá mi fásitì àti rí bàbá Imam Gambari àti wàá lọrin báwọn. Mo fi eléyìí mo fi kí ìbámu ẹgbẹ́ ọlọ́dà méjì àmọ́ ẹwà dáadáa o. Àmín. Ìṣẹ́jú ẹyọ kan tó kù tí mo fẹ́ fi sọ̀kalẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún àwọn àtàjọ jẹ́ pé kí mọ̀túlì ìnsáni. Ìmọ̀túlì ìnsáni máa yóò sí inú. Bámi ṣe mọ tí ò jẹ́ kẹ́ kó lórí fídì aṣọ tẹ́ ń lo ẹ̀ fún yẹn ni o. Ìmọ̀túlì ìnsáni Máa máa yóò yóò sí sí inú. inú. Akíntàrà ní ìsànù mi ní wọ́n mú ọkọ̀ yìí. Akíntàrà ìsànù mi ní wọ́n mú ọkọ̀ yìí. Kí mọ̀túlì ìnsáni máa. Yóò sí inú. Gbogbo tí wọ́n ń pè ní jẹyàn ìjọ tó bá ti fi kọ́kọ́rọ́ ẹnu ọ̀nà jẹyàn rẹ fún yàn tó bá ti ṣí lẹ́yìn ògbọ́dọ̀ bínú bàbá ń bá yín wọ́n ní kẹ́kọ́rẹ́ pẹ̀lú. Kí mọ̀túlì. Ìnsáni máa yóò sí inú. Kò sí bó ṣe lè pákéjì tó tálùbáríkà bá já kéwú tálùbáríkà bá ti ju kéwú lọ àṣírí yóò tú láàrin àgbo. Ọlọ́run jọ tálùbáríkà ó wà òkè ṣùgbọ́n tó fi jẹun mọ́ dáadáa. Àwọn ọmọ kan ìṣẹ̀jáde ní sèérí wọn họ́ ni tó o bá wí náà kẹ́ ọkùnrin bá wà ṣẹ̀ṣẹ̀ báyìí ni ó jẹ́ gínú ìwọ náà máa ṣọ́ọ̀gì káwọn máa ṣówó. Kí mọ̀túlì. Ìnsáni máa yóò sí inú. Kò sí tó jẹ́ kí Messi àti sí Ronaldo kan di ọ̀gá láyé o Chelsea wọn ni wọn yáyàn lò dédé tí wọn náà lò tó fi ń gba champion nínú gbèsè ayé ìjọ tó bá ti yọ jẹ́sí rẹ fún yàn tó bá fi lè bọ tó bá fi lè ṣàìsì ẹ̀ wọn ní gbé ọ padà síbẹ̀ mọ́ kí mọ̀túlì. Ìnsáni máa yóò sí inú. dédé bó ti lò lọ máa lò lọ tó bá yẹ pé agbára ló fi ń lò máa lò lọ bàbá ìmọ̀ọ́mù tí ẹ bá jẹ́ ìmọ̀ọ́mù tó bá ní mi ò fẹ́ tu wàhálà oyè ìmọ̀ọ́mù oyè wàhálà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi tí ẹ̀ ti máa ń sàn kan ni kò sí tó ń pè ní bàbá ìmọ̀ọ́mù ọwọ́ jẹ́ wá ń ṣe sùúrù oyè kọ́ wọn ọ̀jọ́yè tọ́wọ́ bá jọyè àwọn ìmọ̀ọ́mù wọ́n máa họ́ọ̀tì ni bàbá ẹ họ́ọ̀tì gan ẹ kó lórí ẹ̀kọ́ sọ̀rọ̀ mẹ́ wọ́n á fún ní ìtẹ́rì ẹjọ́ yẹn yẹn tán ni oyè tẹ́jẹ́ lẹ́kùn tẹ́jẹ́ ńlọrin tó tún ṣiṣẹ́ lẹ́kùn náà kò wọ́pọ̀ ẹni bí àfa lókè ni. Akíntàrà ní ìsànù mi ní wọ́n mú ọkọ̀ yìí. Akíntàrà ní ìsànù mi ní wọ́n mú ọkọ̀ yìí. Kì í ṣe pé ẹsẹ̀ ló bẹ̀ àwọn èèyàn náà wà oyè tó wà ti bọ̀ ọ̀dù kì í ṣe oyè rẹ̀ wọ́n máa ń doyè ní eré yín joyè àti wàhálà yẹn ni o kì í ṣe pé orí yín nìkan ló doyè àwọn èèyàn náà sàṣẹ. Ìlọrin tẹ kó ń gbàdá pé mi mo sàṣẹ jù déédéé orí yín àti wàhálà tó ju tẹgbẹ́ lọ ni ọgbọ́n tó ní kúrò ní sọ́mi kan ni ó ní fa àmọ́ sakudat wọn wà sí ìlú tá a bá rí i pé òṣùwọ̀n wàhálà tó ń ṣe ojú tẹgbẹ́ lọ fàhùwà fi ìṣàtì Ràdíyà. irú ẹni ẹni ó mara mọ́tò gùnyàn ó ní wà àmọ́ mọ́nìkà fati ẹni tó bá ti wá lè mọ́ páyà pé mi ìfẹ́ jẹ́ tètè kú ọmọ tó kú tó bí ń jẹ́ yẹn tó náà kú jọ sọ páyà ni tó o bá ti páyà òní kú lójú kan gbogbo ẹni tó bá fẹ́ mókè máa retí pèpè máa yọ òkè ìṣòro ogun ilẹ̀ ló ṣòro wa tó ilẹ̀ ló ìsìn láti wá tó o bá fẹ́ máa mókè ìzà àrẹ́tà àǹtẹ̀kù náà rọ́ọ̀fì àǹdá ìmọ̀ kún mọ̀tàfíà tó o bá fẹ́ jẹ́ káyé máa mọ̀ ọ́ sí wọ́n máa ga sí wà ní àrẹ́tà àǹtàrífù ká àkúrò àǹkúrídà tùrídà àǹtàrífù sọ̀dí kẹ́kẹ́ àmìkọ̀ kún mọ̀zìlà tó o bá fẹ́ jẹ́ pé o mọ ọ̀rẹ́ gidi ìwọ ṣubú wo ẹni tó o fọkàn sí gẹ́gẹ́ bá dé wà bí ọ subhana rabbika.